Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jáde láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ajé, Monday ọjọ́ 14 oṣù kẹrin ọdún 2025. Ẹniọlá Sálíù lorúkọ mi. Lójú ìwé kejì, ọ̀rọ̀ ń bọ́rọ̀ bọ̀ o, pẹ̀lú bí ilé-ẹjọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe pa á láṣẹ fún àjọ elétò ìwádìí Federal Bureau of Investigation FBI àti àjọ tó ń gbógun ti gbígbé oògùn olóró ìyẹn Drug Enforcement Administration DEA lórílẹ̀-èdè ọ̀hún láti gbé ìwé àkọsílẹ̀ ẹ̀sùn ààrẹ Tinubu jáde. Ilé-ẹjọ́ ní òun gbọ́dọ̀ fi òpin sí ìwà ìdá. Àtíkù ní adarí tí àti máa ṣe bọ rẹ̀ kò dára, kò yẹ ní ipò ààrẹ orílẹ̀-èdè yìí. Ilé-iṣẹ́ ààrẹ sọ̀rọ̀, ó ní ìròyìn yìí kò tíì dá ààrẹ Tinubu lẹ́bi rárá o, ó ní àwọn agbẹjọ́rò ń ṣiṣẹ́ ìwádìí wọn. Ilé-iṣẹ́ ààrẹ pàṣẹ pé kí wọ́n máa yọ àwọn pátákó ìpolongo ìbò ààrẹ Tinubu àti igbákejì rẹ̀ Kashim Shettima kúrò nígboro. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin yóò yan ìgbìmọ̀ alámòójútó fún ìṣèjọba ìlú òfararọ ní ìpínlẹ̀ Rivers. Tombolo ti padà sọ̀rọ̀, ó ní òun ò dalẹ̀ ìjọ o, èyí wà ní ojú ìwé kejì àti ojú ìwé kẹrin. Ó ṣeé ṣe kí àfikún owó tí orílẹ̀-èdè Amẹ́ríkà kéde rẹ̀ ṣe àǹfààní fún orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fún ìdàgbàsókè ohun àlùmọ́ọ́nì ló sọ bẹ́ẹ̀, ẹ lè kà á tán lójú ìwé kẹrin. Ètò ìdìbò ààrẹ tó wáyé lórílẹ̀-èdè Gabon, Oligui Nguema ló jáwé olúborí, ìdá 90% ní ìbò tó ní. Ojú ìwé 22 lẹ ó ti rí eléyìí kà. Ilé-iṣẹ́ ààrẹ ti ṣe ìkìlọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC nípa Ndume. Wọ́n ní ó ń ṣètò láti darapọ̀ mọ́ Àtíkù àti Obi. Ojú ìwé 14 lélẹ́yìí wà. Ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi CAN ṣe ìdárò àwọn tó bá ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó wáyé ní ìpínlẹ̀ Plateau lọ. Wọ́n pè fún ìdájọ́ òdodo. Bákan náà ni wọ́n ní ìpànìyàn nípakúpa gbọ́dọ̀ dáwọ́ dúró. Ojú ìwé 4 lélẹ́yìí wà ní ìwé ìròyìn The Matrix. Ẹgbẹ́ kan lápá àríwá orílẹ̀-èdè yìí ìyẹn Northern Conscience Movement NCM ti ń bójú wo bí El-Rufai ṣe ń kọrin àtìlẹ́yìn fún Àtíkù. Ojú ìwé 4 lẹ ó ti kà á tán bákan náà. Lórí ètò ààbò, Ọlátúbọ̀sún Oyintilóyè ti lu agogo ìkìlọ̀ síta. Ó rọ ààrẹ Tinubu láti gbé ìgbésẹ̀ ní kíákíá lórí ìwà ìjínigbé tó ti gbilẹ̀ lórílẹ̀-èdè yìí. Ẹ lọ kà á tán ojú ìwé 14 lélẹ́yìí wà nínú ìwé ìròyìn The Matrix tó jáde láàárọ̀ òní. Lójú ìwé 18, àwọn afurasí ọ̀daràn 500 ní ọwọ́ ti bà ní ìpínlẹ̀ Kánò. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù àtàwọn oògùn olóró lóríṣiríṣi ni wọ́n rí gbà lọ́wọ́ wọn. Bákan náà ni ọwọ́ ti tẹ arákùnrin kan tó gbẹ̀mí ìyá rẹ̀ nígbà tó gbìyànjú láti pa ara rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn 3 kan. Níṣe ni wọ́n jí ọkọ̀ agbépo oní ẹgbẹ̀rún 55 jálá, ìyẹn 45,000 litres gbé ní ìpínlẹ̀ náà. Ìròyìn eré ìdárayá, àmì 6 ló kù fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool láti gba ife ẹ̀yẹ English Premier League. Newcastle náà fìyà jẹ Man U lópin ọ̀sẹ̀ tó kọjá yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lorúkọ mi.